ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì agbénipa tí Trump wá báyìí bàbá Adébáyọ̀ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní Trump kọ́kọ́ fún wọn ní $3 million so wọ́n ti rò pé Trump ní wá mọ́ wọ́n ní surprise package ni Trump fi ṣe o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àṣírí lóyè máa tú o pé àwọn ọba ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan gan wọ́n ní wọ́n máa yọ wọ́n kúrò lórí oyè o wọ́n ní Gúnmi ó yìí ń ṣeré ọwọ́ ni o tó bá tó time láti palẹ̀mọ́ ẹ̀ wọ́n máa palẹ̀mọ́ ẹ̀ wọ́n ní bàbá Tinubu àwọn ọba tó bá ń gbàbọ̀dé ńlẹ̀ Yorùbá wọ́n ní kẹ́ yọ wọn o bàbá Adébáyọ̀ ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ lórí gbogbo operation tí Trump yìí máa padà ṣe ní ìlú Nàìjíríà wọ́n ní gùdùgbẹ́ yìí máa já o pé àwọn kan wà l'Ábùjá bó ṣe wà yẹn tẹ́ pé gbogbo wọn náà yìí máa mú àwọn tó máa mú balẹ̀ ẹnu wọn yìí máa mú wọn oríṣiríṣi ọ̀pọ̀ àṣírí náà títú wọn wá ní ọ̀nà ti free báyìí o wọn ní kò sí ajínigbé mọ́ ṣé lóòótọ́ ni ẹ̀yin èèyàn torí àti ìmọ̀ how far is true lórí ilẹ̀ Nàìjíríà. Anyway, this is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ẹ jẹ́ ká gbọ́ orin ọ̀rọ̀ yìí lẹ́nu bàbá Adébáyọ̀. Ẹ jọ̀ọ́ ní on the January 3. January 3rd. Àdúrà wa yóò bẹ̀rẹ̀ níbí. Our annual prayer is going to start here. Bí a bá ṣe parí ẹ̀. Once we finish it, a lọ sí orí òkè wa ní we're going to our mountain at Agokpan at Ondo State. Praise the Lord. Hallelujah. Èyí ṣe gbogbo ìjọ ló ń lọ. It's not the old church going. Gbogbo ìjọ kọ́ bá ṣe máa rìn ẹ̀ máa gbọ́. We are going to hear how the itinerary is going to look like. Kò sí Fúlàní mọ́. There's no more Fulani. Kò sí Fúlàní mọ́. There's no more Fulani. Kò sí Fúlàní mọ́. There's no more Fulani. Ẹ̀yin tí ẹ wà lábúrọ̀d ẹ̀rù ń bà ẹ máa bọ̀ nílé. Those of you never see that you're afraid, you can come home. Mo assure yín. I can assure you. Kò sí Fúlàní mọ́ sẹ́ẹ̀. There's no more Fulani. Wọ́n ti bà defense headquarter wọn gbogbo wọn wọ́n ti lọ. Their defense headquarters has been crushed. Bello Tuji, he don't go. Bello Tuji has been eliminated. Tinubu, mi ò fẹ́ràn ẹ o. Tinubu, I don't like you. President Tinubu. President Tinubu, I don't like you. Ojoojúmọ́ ni mò ń sọ, èmi ò gbà tiẹ̀. I don't like you as a person. Bet. Ṣùgbọ́n. Eléyìí tó ṣe yìí. This one that you did. Mo ṣe gbòòsà fún ẹ. I give you kudos. Ẹ ṣe gbòòsà fún Tinubu. Ṣé ẹ̀yin lọ̀tá Tinubu? Ẹ̀yin tẹ́ wà lẹ́yìn, ẹ ṣe gbòòsà fún Tinubu. Ok, wàá rí ní ìsìn tó bá ń lọ ìlú ẹ̀wọ̀n ní dá ẹ lọ́nà mọ́. Praise the Lord. Ẹ kí hallelujah o. Hallelujah. So, ìbá dá kí gbogbo wa lọ. It would have been good if all of us should go. But agbára lọ serious bus ò sí fẹ́ mi láti kó gbogbo wa sí. The ability to put all of us in the zero bus is not there now. So, àwa tá a máa lọ, a máa sọ. Those of us that we are going to go will be announced. A máa sọ. To be announced. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Badagry Beach náà fẹ́ náà ní a máa lọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ká lọ Badagry Beach mọ́. We were told we go to Badagry Beach before, but we are not going to Badagry Beach anymore. Kò sí Fúlàní mọ́. There is no more Fulani. Ẹ mọ̀ pé kò sí Fúlàní mọ́. You know that they don't exist anymore. Ohun tí máa kàn bẹ Tinubu. What I will beg Tinubu for. Gbogbo àwọn ọba emir yẹn pa wọ́n rẹ́. All those emir, erase them. Kó fi àwọn Haúsá jọba, àwọn Haúsá. Enthrone the Hausas. Kó dẹ̀ sọ fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá. And tell all the kings in Yoruba land. Àwọn tó lọ fi Sẹ́ríkì jẹ, kán cancel Those that Sẹ́ríkì. have enthroned some Serikis, it should be cancelled. Wo bí o mọ àwọn tó fẹ́ mú o, jẹ́ kí ọba kan tó wà nílẹ̀ Yorùbá mú mọ́ wọn. You know those you are going to arrest. Ọba àwọn Fúlàní nílẹ̀ Yorùbá mú mọ́ wọn. One king in Yoruba land. A ní ìdí emir mọ́. You don't need any emir. Torí mi mọ̀ pé ó wà nù list yìí. I know it's in your list. Àìtí jubilate o. You are here to jubilate. Jubilation kan ń bọ̀ tó lágbára. The serious jubilation is coming. Ẹ That kọ́lẹ̀. is powerful. Write it down. Amen. Amen. Amen dáadáa. Amen. Àwọn tẹ́ẹ̀dẹ̀ kó síjọba yín tó jẹ́ mẹ́mbà àwọn ẹ pa wọ́n rẹ́. And those of them that
There are members in your government. Erase them. Àdúrà máa ń gbà. God answers prayer. Ó ìpò ẹnìkan tá a máa ṣe gbòòsà mẹ́ta fún o. There's someone who will give 3 gosa. Mo mọ̀ pé ẹ̀ láìkí ẹ̀. I know you don't like him. Torí kò jẹ́ kẹ́ rí físà gbà. Because he has not allowed you to get your visa. Ohun tó sì fẹ́ ṣe tẹ́ ẹ̀ fi tó fi ní kẹ́ tóun ò fún ní fún yín físà ló ti ṣe yẹn. And what he wants to do, I say he's not going to give visa. That's what he has done. Ìbáwa làwa ò gbọ́n. We are the one that is not wise. Ó kọ́kọ́ fún ẹ̀yin Kìrìsìtẹ́nì ní $3 billion àbí $3 billion. He first he Ó gave fún the yín. Christians money Àwọn first. òwà mọ́ kì í ṣe bíi Trump. Ó láìkí ẹ kú o. I like him. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń sọ fún mi pé bàbá ẹ̀yin lẹ gbé Trump síbẹ̀. Tá a bá gbé síbẹ̀ ṣé Bush lẹ fẹ́ ká gbé síbẹ̀ Bush ẹ gbọ́ orúkọ Bush Biden wáyà praise the Lord. Hallelujah. Ẹ̀rùn tí Trump ṣe fún wa ń sìn àbí kò ṣe a lè sọ̀rọ̀ ìwọ tó fẹ́ gba visa àbí kò ṣe o sì fẹ́ gba visa náà o lè ní praise the Lord. Hallelujah. Ẹ ké hallelujah. Hallelujah. Ẹ máa rún tó máa ṣẹlẹ̀. You see what is going to happen? Amẹ́ríkà ẹ̀kọ́ lẹ̀ o. America, right? Ọlọ́run máa lo Amẹ́ríkà fún Yorùbá gan Yorùbá. It's not in Nigeria. God will use No America more Nigeria. for Yoruba land. Ẹ̀kọ́ lẹ̀. God will use America for Yoruba land. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run I thank God fún ìgbé ayé bàbá wa for the life of our father, Professor Akintoye. Professor Akitoye. Àgbà rere ni. Is a good Ẹ elder. pàtẹ́wọ́. He's a good elder. He's a good elder. Ohun tó ṣẹlẹ̀ yìí What happened? lẹ́tà pọ̀ jù. There were too many letters. Bàbá yẹn try. That father tried. Bàbá rere ni. He's a good father. Ẹ gbọ́ ẹ jẹ́ sọ tọrọ kan fún yín. Let me tell you one truth. Ẹ bá rò pé mo wà nínú tíìmù Sunday Igboho. Don't think I'm a member of Sunday Igboho's team. Torí májẹ̀mú. Because of the covenant. Ọlọ́run pè mí jókòó, ó sọ májẹ̀mú tó ń bá ilẹ̀ Yorùbá dá. God called me, he sat me down, and he told me the covenant he had with the Yoruba land. Ó ní mi ò yé máa gbàdúrà fún Yorùbá. He said, I cannot but be praying for Yoruba land. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tó kọjá yìí. But what happened last week? Somalia ò rírú ẹ̀ o. Somalia has not experienced that. Sudan Sudan ò rírú ẹ̀. has not experienced that. Libya kò rírú ẹ̀. Libya has not experienced that. Àwọn kí ló ń pè Rwanda wọn ò rírú ẹ̀. Rwanda has not experienced that. Ó sọ àsọtẹ́lẹ̀ sáyé ẹ̀. I prophesy into your life. Gbogbo iṣẹ́ tí ọ̀tá ẹ̀ bá parí lórí ẹ̀. Every finished work of your Ṣàmì. enemy over your life. Say amen. Orí ọ̀tá ẹ̀ ló máa padà sí. Amen. It will bounce back over your head of your enemy. Mo tún sọ pẹ̀lú májẹ̀mú. I'm repeating it with covenant. Gbogbo iṣẹ́kíṣẹ́ Any evil work tí àwọn ẹni bí bá parí lórí ẹ̀yìn that àyànfẹ́ evil yìí. one has finished over you, beloved. Orí àwọn ẹni bí yẹn ni Ọlọ́run ọ̀gá ògo yóò yí lé. Amen. It will bounce back to their head. Mo tún sọ nígbà kẹta. I'm repeating it for the third time. Gbogbo kòtò tí àwọn ọ̀tá yín ṣọ̀. Every pit that your enemy has digged, Pé kí ẹ kó sínú ẹ̀. that you should fall into Ṣàmì. it. Say amen. Àwọn fúnra wọn náà máa kó sí. Your enemies will fall into those pits. Ẹ jókòó. Have your seat. Sẹ́yìn ò bá mórí Ọlọ́run èmi mọ̀. If you don't value and appreciate what God has done, I know and I appreciate it. Oṣù tó kọjá mo ní Olúwa sọ pé òun máa ká yin òun. Last month, I said the Lord said we should praise Him. Mo sọ fún yín pé Olúwa sọ pé òun fẹ́ fi ogun ẹ̀yìn ja He wants to Nàìjíríà. use ambush to fight Nigeria. Ogun ẹ̀yìn. He wants to ambush Nigeria. Ogun ẹ̀yìn náà ló ti jà yìí. And that's the ambush we've seen. Kò dẹ̀ tí ìjà tán. And he has not finished. Torí Trump sọ pé òun ò ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Yóò ṣe dẹ̀ndẹ̀ ìran wò. Ṣé wọ́n fẹ́ fọwọ́ sí tẹ́lẹ̀?
inú mi ń dùn ṣe rí àwọn kan nísìn wọ́n mú kókà òtù lọ́wọ́lọ́wọ́ báyìí l'Ábùjá wọ́n dẹ̀ ń lọ àṣírí lẹ́gbọ́ yìí mo dọ́gbọ́n jó ijó kan pé ilé ló ń lọ tarara o ilé ló ń lọ lágbájá ń relé o ẹ máa tó mọ lágbájá ẹ ẹ̀kọ́lẹ̀ ó sọ kankan fún mi mo ní oníkálukú máa jẹ́ orúkọ ẹ ní sùúrù. Everyone will bear his or her father's name. Oníkálukú máa dá dúró gbẹ̀yìn. Everyone will bear his or her father's name. Will stand alone. Ẹ má jẹ́ best speaker. Má jẹ́ best. Inú mi kàn ń dùn ni o. I'm just happy. Ní ìsìn. Now, bí n bá gbéra láago kan òru. if I leave here by 1 a.m., pé mo ń lo Àbújá máa débẹ̀. I'm going to Abuja. I will get there. Bẹ̀kàn tẹ́lẹ̀ gan ìgbà tí wàhálà wọn wà mo ń travel lóru. When their trouble was there, Driver mi wà ń ta. I travel anytime I like. Àti kọjá láàrin wọn rí. Passed in their midst before. Rí gangan ṣe fún wa. There's nothing they could do to us. Àwa ò bẹ̀rù. We're not afraid. Ṣùgbọ́n ohun tọ́lọ́run ṣe nínú ọ̀sẹ̀ tó kọjá But yìí. what God did last week. Ẹ wo ní ìrìyàn jẹ o. There was no pounded yam to eat. Èmi ò bá yín jẹ jọlọ́ọ̀bù tẹ jẹun. I did not eat jollof rice with you. Chicken yín ò kàn mí lẹ́nu. I did not eat your chicken. Kẹ́rẹ́ lè tó ṣẹlẹ̀. This one that happened Ó ju chicken yín àti jọlọ́ọ̀bù lọ. is more than rice and chicken. Ó jẹ́ kí n mọ̀ pé Ọlọ́run ni alágbára. It made me to know that God is the most powerful being. Ó tún lágbára lórí àwọn alágbára. He has power over the powerful ones. Ó jẹ́wọ́ agbára fún àwọn tó sọ pé àwọn lágbára. He proved his power for those that call themselves the powerful. Sàmì. Say amen. Ọlọ́run máa fi ìdààmú bá ọ̀tá ẹ̀ jà. Amen. Mo pa ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣírò ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ. Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun? Ṣé ní Nàìjíríà ni? Ṣé lórí iṣẹ́ ni? Lórí ọmọ ni? Ohun gbogbo lórí ìgbéyàwó ni? Ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àfi tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mú àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7025 47 5427 lẹ́ẹ̀kan sí +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ̀yin náà máa rí ìyanu tí